ilé kò ní jẹ́ àṣemọ̀ fún ẹ. Amina. Gẹ́gẹ́ bí orúkọ ẹ Tábáyọ̀mí wọ́n máa borí ọ̀tá. Amina. Wọ́n máa borí ọ̀tá. Àmín. Lóòótọ́ èèyàn kò lè wà láyé kó má ní ọ̀tá, Ọlọ́run máa mú ẹ borí. Amina. Gbogbo ibi tí o bá tẹ̀sẹ̀ sí Ọlọ́run máa ṣínà fún ẹ bẹ́ẹ̀. Àmín. Ìwọ ò ní bí aráyé inú. Àmín. Wàá máa rí ṣe. Àmín. O ò ní kú ní kékeré. Àmín. O ò ní ṣánkú. O ò ní ṣánkú. Àmín. Àrùn rọpárẹsẹ̀ ò ní mú ẹ. Àmín. Wàhálà ìdààmú ò ní mú ẹ. Àmín. Gbogbo bó ṣe ń káàkiri tó ń sọ pé o fẹ́ kí ìyà jẹ èèyàn, ìyà ò ní jẹ ẹ́. Àmín. Ọlọ́run máa wà pẹ̀lú ẹ. Lọ́sàn-án Ọlọ́run wà pẹ̀lú ẹ. Àmín. Lóru Ọlọ́run wà pẹ̀lú ẹ. Àmín. Gbogbo ibi tó wà ń lọ pátápátá Ọlọ́run wà pẹ̀lú ẹ. Àmín. Iṣẹ́ fíìmù tẹ́jẹ́ ṣe náà Ọlọ́run á túbọ̀ tó máa gbé ẹ̀ka sókè. Àmín. Àwọn ọ̀gá iwájú Ọlọ́run á túbọ̀ máa gbé wọn ga. Àmín. Wọn ò ní wálẹ̀, Àmín. o ò ní gbórí wọn. Àmín. Orin tí náà wọn lọ sókè sí. Àmín. Ẹ ṣé púpọ̀ Mr. Quadri, ẹ ṣé gan. Bàbá ẹ ṣé púpọ̀. Mọ́mì ẹ ṣé púpọ̀. Ọmọ àárín ibà o. Gbogbo ọmọ pátápátá ọmọ yín pátápátá náà ọ̀nà àwọn máa ṣoríire. Àmín. Àdíní wàhálà lórí wọn o. Àá jèrè wọn pẹ́pẹ́pẹ́. Tó ṣe máa rí nìyẹn o. Gbogbo àwọn olùdílé wa lẹ́yìn náà ọ̀nà àṣoríire. Gbogbo àwọn òṣèré àwọn ọmọọṣẹ́ gbogbo náà àṣoríire. Nígbà tí wọ́n bá lẹ̀ ń gòkè náà hàn ní gbére tiẹ̀ dáná. Àmín. Lọ sókè. Àmín. Èyí tó ṣe yóò ní wọn sí. Tó ṣe máa rí nìyẹn o. Nípa Jésù Kristu wa wa. Àmín. Amina. ẹ jẹ́ ká gbé alhamdulilayi. Alhamdulillah. Àsìkò tí wọ́n fún wa ti tó. Ti tó. Ṣùgbọ́n tí a bá gba àwọn àgbàlagbà tó wà lórí kalẹ̀ yìí àṣẹ ni wọ́n. Àṣẹ. Bàbá wa Yínká Quadri. bàbá wa ní kakọ́jì alhaj Alhaj. alhaj. Abdul.